Welcome to Culture Africa TV.
Wọ́n ní ìṣàmọ̀ pé ká tó tún rí ọjọ́ òní, ó tún dẹ̀ ní. Bẹ́ẹ̀ni. Lágbára náà lágbára òun ṣàbùnú pé òun ò ní mọ̀ sáré ẹ̀nì kankan lásìkò yìí. Àṣẹ o. Ẹ̀rọ tó máa kú àdàgbà àdógbò àfọwọ́ṣẹ́ ẹ̀gbìn. Yálù Èso. wọ́n dẹ̀ rí báyìí. Gbohùngbohùn ní gbohùn ẹ̀. Àmì àṣẹ o. Atẹ́kùn tó ń gbọ́wọ́ tó ń gbẹ̀sẹ̀ kò ní kọlù ẹ báyìí. Àṣẹ o bàbá mi. Wọ́n láti wọ àti gbogbo àwọn obìnrin tó wà níbí báyìí pátápátá. Àṣẹ o. Àtòlílé àtàlejò láyọ̀tẹ̀ wá bí ilẹ̀ máa padà sí. Àṣẹ bàbá mi o. Ẹ̀rọ náà wí bẹ́ẹ̀ ló máa ṣe bẹ́ẹ̀. Yálù Èso. wọ́n ní tọ́wọ́ bá ti lọ báyìí. Nínú bàbá àwọn, wọ́n máa kọrin kan. Ìyá àkókò náà mi. Ayé yèyè ayé yèyè. Ayẹyẹyẹ ayẹyẹ Ìgbésí ayé ìgbésí dùn.
Ẹjọ́ àtẹnudà àtàlejò ọ̀nà tó o. Ṣé kò bá mi?